tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn òdi pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ mà kásán etí tẹ́ ẹ fi ń gbọ́ wa mà nídi bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa náà kò ní fọ́ láṣẹdùà ẹ ò wá nínú gbèsànù bí òṣèbí ọmọ gbogbo ọmọ Yorùbá Olúwo ti jáde ó ti sọ̀rọ̀ kódà Olúwo tún fẹ́ fi ègún lélẹ̀ gan ó ti fèpè lélẹ̀ lé ǹjẹ́ ẹ ti gbọ́ wípé olú Ìwó ti ìlú Ìwó tí gbogbo wa mọ̀ sí ọba Abdulrasheed Akànbí olóhùn ò mú gbó òun ò ṣe kí ni òun ò mú gbó ó fẹ́ tẹ̀lé olórin tó ní mo dúpẹ́ pé mi ò mú gbó mi ò mú gbó mi ò mú gbó nǹkan tó Olúwo ń tíra láti sọ nìyẹn olóhùn ò mú gbó ó wá ní ṣe bá gbọ́ tàbá wa ẹnikẹ́ni tó ń fi ẹ̀sùn igbó kàn mí pé mò ń mú gbó tó ń sọ kiri ó ní kì í sọ fẹ́sán níbi mi tọ́ka the Olúwo of Ìwó land ìyẹn ọba Abdulrasheed Akànbí ó ti sọ ọ́ di mímọ̀ ó ní ẹ má pè mí lónígbó mi ò ṣe nígbó bẹ́ẹ̀ ni ó ní gbogbo àhesọ ọ̀rọ̀ tí ó ń lọ lórí afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ èyí tó yẹ pé wọ́n pariwo pé onígbó ni ọba onígbó ọba onígbáná ọba oní sk ọba oní ṣíṣà ọba oní tramadol àti bẹ́ẹ̀ 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 lọ onírọ́ tó jìnnà sóòótọ́ ni wọ́n pa mọ́ mi o pé àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá àwọn ìka ènìyàn àwọn abatẹnijẹ́ ni o wọ́n ní òun ló fẹ́ fi tiwọn kó bá mi àyàfi tí n bá mu gbó àyàfi tóun bá jẹ́ onígbó kọ́lọ́run rọ òun lóyè bàbá tún forí adé gégùn lórí igbó yìí o bẹ́ẹ̀ ni ibi tó dá Olúwo lójú dé ó tún forí adé gégùn ni ìpè àyàfi tóun bá mú gbó onífúndí èyí gbogbo ẹ̀yin tẹ́ ń fi kàn ń pé onígbó lòun gbogbo yín pátápátá lọ́lọ́run máa ṣe ìdájọ́ ẹ̀ gbogbo yín pátápátá lọ́lọ́run máa ṣe ìdájọ́ ẹ̀ kí ló dé tó fi jẹ́ pé Olúwo jáde wípé òun ò mú gbó ọba Àkànbí ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí bó ṣe ń ṣe àti wípé ká má parọ́ náà èèyàn gbọ́dọ̀ máa ṣe bólúwo ṣe ń ṣe yẹn ṣáá kó má ní òun ò mú gbó èmi ò tí ì gbà o bẹ́ẹ̀ ni torí èèyàn gbọ́dọ̀ máa ṣe bólúwo ṣe ń ṣe kó wá sọ pé òun ò mú gbó ṣé níbi tó ti ń tọ́jú àṣà mọ́lẹ̀ ní ká sọ ni àbí tí ò bọ̀wọ̀ fún àgbà ṣé òun ní ká sọ ni tolúwo wá ní pẹ́pẹ́ sí o òun ò mú gbó ẹni tó mú gbó ló máa ń hùwà bó ṣe hùwà yìí o bẹ́ẹ̀ ni ẹni tó mú gbó ló máa ń hùwà bí wọ́n ṣe hùwà yìí ẹjá kà síwájú sí ọ̀kan ní ó ní èyí ò kì í ṣe àkọ́kọ́ tí ọ̀rọ̀ yìí máa yọ jáde lórí ayélujára ó ní lórí ẹ̀ gan wọ́n ti fẹ́ẹ́ dáhùn dúró rí ìyẹn àwọn Ọ̀ṣun State Council of Traditional Rulers pé ẹgbọ́ kábíyèsí wọ́n lè ń gbọ́jà wọ́n ní ẹgbọ́ kábíyèsí wọ́n lè ń gbọ́jà àwọn òde lè gbà kọ́lọ́jà kó máa darí àwọn àbí torí kọjá wọn lọ máa parọ́ fún kábíyèsí ẹgbọ́ ṣé ọjà ò ti máa parọ́ fún kábíyèsí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wo ẹjẹ ń gbé yín débẹ̀ ẹjẹ mọ táwọn èèyàn sọ bẹ́ẹ̀ nìkan ni ó ṣeéṣe kó má mú gbó ṣùgbọ́n tramadol ju gbó lọ ká má sọ pé bóyá òun ni orí adé rọra ń yọ gbé tó ṣe rọra ń gbé lura bẹ́ẹ̀ nìkan ni yálà ó jẹ́ gbó tàbí kò jẹ́ gbó wọ́n ní Olúwo nílò ìmójútó gidigidi níbi mi tọ́ka mọ́ nítorí wípé èèyàn gbọ́dọ̀ máa ṣe bó ṣe ṣe yìí kó má lọ sí ọgbà wèrè níbi mi tọ́ka mọ́ bẹ́ẹ̀ nìkan jẹ́ kọ́yọ́ wa ó ní kí ni ọkùnrin yìí gan ṣe lórí ipò ọba gan kò tiẹ̀ yẹ lẹ́ni tó ń pè ní ọba ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ nìkan ní ṣé ó máa sọ fún yín pé òun lòun ṣe ni àbọ̀ máa sọ fún pé òun ṣe lẹ́yìn kó jáde kó sọ pé òun ò ṣe rí bẹ́ẹ̀ nìkan tún jẹ́ ká pé ohun tí Olúwo nílò ni pé láti bọ̀wọ̀ fún àṣà ọ̀rọ̀ yẹn yìí tì láti bọ̀wọ̀ fún àṣà àti àwọn olórí láti yé máa ṣagídí unnecessarily wọ́n ní tó bá ṣe bẹ́ẹ̀ ẹ máa pé ohun gbogbo máa yàtọ̀
lóòótọ́ ó lè ṣe kó má mugbó ṣùgbọ́n kó jẹ́ pé bàbá ń gbé kolos níbi mi tọ́ka mo ẹ dẹ̀ mọ̀ pé tọ́jà bá parọ́ fún wọn báyìí ṣe ló máa dàbí pé èèyàn bíntín ni. Bàbá nírọ́ òun ò gbé kolos òun ò mugbó. Bẹ́ẹ̀ nìkan tó jẹ́ pé oníṣẹ́ gbọ́ the fact remain that one may not be smoking but the general notion from his behaviour tó túmọ̀ sí pé ó ṣeé ṣe kí Olúwo má máa mugbó ṣùgbọ́n ìṣe àti ìwà tó ń hù níta gbangba ó fi hàn pé ọ̀dẹ̀ onígbó lóbi mi tọ́ka mo. Bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ wọ́n ní ṣẹ́rí tó ṣe kókó ni pé kí Olúwo kó ti ṣe kíni kó ti súnrákì láti fi lè tọ́jú ara ẹ̀. Ìkan tún ní ẹ wo kò sẹ́ni tí ò mọ̀ wípé ó ti wà nínú ìwà yín dìré bẹ́ẹ̀ ṣe ń ṣe bónígbó ṣe ń ṣe nìyẹn. Bẹ́ẹ̀ nìkan ní ó ṣeéṣe kó má fagbó kó jẹ́ pé jáńjà ló fà á. Ọba Olúwo ẹ̀sà àfiyèsí ṣẹ́ ń gbọ́jà ni ẹ má jẹ́ kọjá máa parọ́ fún yín o. Bẹ́ẹ̀ nǹkan tí jẹ́ kẹ́yìn ní iṣẹ́ ẹ jìnnà sí téèyàn torí ayé akọjú síwájú ìwà kẹ́yìn síbẹ̀ ìyẹn lọ fà. Ẹ wo ẹ ti já gbé yín débẹ̀. Bẹ́ẹ̀ nìkan jẹ́ pé wọ́n máa yọ ẹ́ ni o nítorí wípé gẹ́gẹ́ bí òwe Yorùbá tó sọ pé ẹnu fúnra oníkọ́ ní fẹnu ara ẹ̀ pé kú tó túmọ̀ sí pé fúnra rẹ̀ ló sọ pé kọ́ yọ ẹ́ o wọ́n á dẹ̀ yọ ẹ́ ó dẹ̀ máa ṣẹ torí pé Ọlọ́run gan-an á tún yọ ẹ́ lórí ipò ó ti ń di kán máa fúnra wọn lépè o. Ẹ wo ẹ̀yin yá mi bàbá mi Yorùbá Nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá ń bó kó lọ fà ẹ like ẹ wo ẹ̀yin bàbá mi ẹ bá mi share ẹ pín wọ̀gbọ́rọ̀ ayé ẹ jẹ́ kó yà àwọn èèyàn pé Olúwo lòun ò mugbó ṣùgbọ́n àwọn ìṣe àti ìwà èyí ń kọ́ ṣùgbọ́n kábíyèsí wọ́n ní ṣèṣe pé ẹ ti gbé tẹ́lẹ̀ rí kábíyèsí lè ti gbé tẹ́lẹ̀ rí kó wá jẹ́ pé ó ti yé yín ọ̀gá ti fẹ́ máa parọ́ fún wọn. Bẹ́ẹ̀ nìkan tún jẹ́ kó yé mi ó ní kí ni ìyàtọ̀ nínú tọ́lú àti tọ́lú wò kí ni ìyàtọ̀ nínú gbó àti ọjà tọ́lú ní bàbá gbé. Ẹ wo ọmọ Yorùbá Nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jọba lógún ara tá a fi sọ pé kẹ́ jábọ́ nìyí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rò bóyá eré ni. Ẹ wo ẹ̀yin àmì bàbá mi ẹ bá mi like ẹ bá mi pín wọ̀gbọ́rọ̀ ayé ẹjọ́ yí àwọn èèyàn lọ́tún lọ́sì pé Yorùbá Nation ti ṣetán láti gbòmìnira la fi ń kí yín pé God bless Yorùbá Nation Ọlọ́run á bùkún orílẹ̀-èdè mi la fi ń kí yín ó dàbọ̀.